Makinde ti tún dá ìjà míì sílẹ̀ láàrin Aláàfin pẹ̀lú Olúbàdàn. Nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nínú oṣù kẹrin ọdún tó kọjá làwa ti sọ pé kinní náà yóò mú wàhálà dání o. Ọ̀rọ̀ náà ló sì ti bẹ̀rẹ̀ sí í ṣe bí ẹsẹ̀ ifá yìí. Ní Ọjọ́bọ̀ Àlàmísì àná òde yìí, ọjọ́ 15 oṣù kínní ọdún 2026 yìí, gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ náà pẹ̀lú yíyan alága tuntun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà. Níbi tí Mákindé ti ń ṣe ìfilọ́lẹ̀ náà ló ti sọ pé kì í ṣe pé òun dákin náà ṣe o, òun ṣèpàdé pẹ̀lú àwọn bàbá òun mẹ́tẹ̀ẹ̀ta, Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn Ìbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, pé àbọ̀ ìpàdé àwọn náà sì ni ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílé ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba náà. Níbi tí ọ̀rọ̀ náà ti kọ́kọ́ gbé mú ìrújú dání ni pé Aláàfin Abímbọ́lá Akínmọ́wádé kò sí níbẹ̀. Àwọn èèyàn sì ń béèrè lọ́wọ́ pé kí ló dé tí wọn kò rí Aláàfin nígbà tí Mákindé ní òun ti bá gbogbo wọn sọ̀rọ̀, ọba náà sì mọ ohun tí àwọn ń ṣe. Nígbà náà ni ìwé jáde láti ààfin Ọ̀yọ́ tí Aláàfin sì sọ pé kò sí ìgbà kankan tí òun, Olúbàdàn àti Ṣọ̀ún jọ jókòó pọ̀ pẹ̀lú gómìnà Mákindé lórí ọ̀rọ̀ náà rárá, pé òun ò mọ kinní kan nípa ẹ̀ o, àti pé èyí tí gómìnà náà ṣe ohun tó wù ú ló ṣe. Níbẹ̀ náà ni ọ̀rọ̀ ọ̀hún ti mú ààhin dání, torí nígbà tí gómìnà ń sọ̀rọ̀ tó dárúkọ Aláàfin pé ó mọ̀ nípa ẹ̀, tí Aláàfin jáde tó ní òun kò mọ̀ nípa nǹkan kan, ọ̀rọ̀ náà ti wọ́ láti ìbẹ̀rẹ̀ nìyẹn o. Bẹ́ẹ̀ kábíyèsí Olúbàdàn tí wọ́n gbé kinní náà fún ti fi ìdùnnú gbà á. Ó sọ̀rọ̀ bí alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sì sọ pé ìdàgbàsókè ìpínlẹ̀ náà àti ìṣọ̀kan láàrin àwọn ọba gbogbo lòun fẹ́, nítorí ohun kan ṣoṣo tó lè mú ìlọsíwájú wá nìyẹn. Àmọ́ nígbà tí wọn yóò bá sọ̀rọ̀ ìṣọ̀kan láàrin àwọn ọba, tí Aláàfin wà lẹ́gbẹ̀ẹ́ kan, ẹsẹ̀ ọ̀rọ̀ náà kò tí ì pé nìyẹn. Kò sì sí ohun tí kò lè ti ìdí ẹ̀ yọ. Ohun tí àwa ṣe ń sọ nígbà tí kinní náà ti wà nílé ìgbìmọ̀ tí wọ́n fẹ́ fi ṣe àbá òfin, tí wọ́n sì ní àwọn yóò máa ṣe ètò bí àwọn alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣe máa jẹ́ èyí tí wọ́n ń pè ní rotational, ìyẹn jẹ́ kí n jẹ. Àwa ti mọ̀ pé àwọn ìtàn tó ti wà nílẹ̀ tí kò tí ì yanjú, àwọn ìtàn náà ni yóò da ètò náà rú bí wọn ò bá múra dáadáa. Ohun tí a sọ nígbà náà nínú oṣù kẹrin 2025 tí a wí náà ló ṣẹlẹ̀ yìí o. A sọ ọ̀rọ̀ náà báyìí pé wàhálà ń bọ̀, ìjọba Mákindé fẹ́ gba gbogbo agbára lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́. Àwa ń kà á báyìí pé kò sí kí ọ̀rọ̀ náà má di wàhálà. Bó bá sì di wàhálà, nǹkan tí yóò mì ìpínlẹ̀ Ọ̀yọ́ tìtì tí yóò sì kan ilẹ̀ Yorùbá bí ọ̀rọ̀ náà bá dé ta ni. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń múra lójú méjèèjì báyìí láti gba agbára tí Aláàfin Abímbọ́lá Akínmọ́wádé ní gẹ́gẹ́ bí olórí ọba ìpínlẹ̀ náà àti ẹnìkan ṣoṣo tó gbọ́dọ̀ máa ṣe olórí àti alága ìpàdé àwọn lọ́balọ́ba. Òfin ti wà níwájú ilé ìgbìmọ̀ aṣòfin báyìí, wọ́n sì ti kà á lákọ̀ọ́kọ́, bí wọ́n bá sì ti ka kinní náà lẹ́ẹ̀kejì tí wọ́n sọ ọ́ di òfin, ọ̀rọ̀ náà yóò di ranto. Ohun tí yóò sọ ọ́ di ranto ni pé bí a ti ń wí yìí, ẹjọ́ ọ̀rọ̀ náà sì wà nílé ẹjọ́, nítorí ohun tí wọ́n ń fà mọ́ ara wọn lọ́wọ́ láti mọ̀ wípé ta ni yóò máa ṣe alága. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ni wọ́n ti gbé e tó jẹ́ awo erin ló ń jẹ́ fún wọn. Bí wọ́n ti ń gbé e náà ni wọ́n ń jù ú sílẹ̀ pọ̀. Àfi bí ẹni tó fọwọ́ gbé ẹ̀ṣẹ́ iná, bẹ́ẹ̀ àfọwọ́fọná kì í dúró parí ìjàfẹ́ nìkan, eré lẹ́lẹ́ ni yóò máa sá lọ. Bí gómìnà Ṣèyí Mákindé ṣe wá fẹ́ ṣe ọ̀rọ̀ náà tí kò ní bu òun náà lọ́wọ́ báyìí ní gbogbo ayé ń retí o. Fún ẹni tó bá rántí dáadáa, ohun tó fẹ́rẹ̀ jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ gbiná rèé. Nígbà tí ìjọba olóyè Bọ́lá Ìgè fi Ọọ̀ni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi jẹ nígbà náà ní 1980, ọba Okunadé Ṣíyúadé jẹ́ alága títí ayé fún àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́, tó ní òun ni yóò máa ṣe alága wọn títí, kò sì gbọ́dọ̀ gbé ipò náà sílẹ̀ fẹ́nìkan, bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tó gbọ́dọ̀ bá a dù ú. Ọ̀rọ̀ náà bí àwọn ọba tó kù nínú. Aláàfin àná ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí sì ṣáájú wọn nígbà tí wọ́n jókòó pẹ̀lú ìjọba tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ náà, tí wọ́n ní kò dáa kí Ọọ̀ni máa dájẹ́ olórí àwọn lọ́balọ́ba
àfi kí ọ̀rọ̀ náà jẹ́ kí n jẹ kí ọ̀tún jẹ kí òsísì jẹ, kó má jẹ́ wípé Ọọ̀ni nìkan ni yóò wà níbẹ̀ gẹ́gẹ́ bí olórí. Ìjọba kọ̀rú, ó ní ọ̀rọ̀ náà bí àwọn ti sọ ni yóò máa rí o, ni àwọn bá pàápàá bá takú. Wọ́n ní kò sí nǹkan tí àwọn lè ṣe bó bá jẹ́ bí ọ̀rọ̀ ti rí nìyẹn, àfi kí àwọn gba ilé ẹjọ́ lọ. Bẹ́ẹ̀ ohun tó ń fa ìjà yìí kò ju ìjà àgbà láàrin Ọọ̀ni àti Aláàfin lọ, níbi tí Aláàfin ti ń sọ pé Ọọ̀ni kọ́ ni bàbá tòun, olórí àwọn ọmọọṣẹ́ tó ń rólédè bàbá òun bí kò bá sí nílé ni. Bí ọ̀rọ̀ náà ìbá sì ti tètè yanjú tó, àwọn olóṣèlú ìgbà náà kò jẹ́, wọ́n tojú bọ̀ ọ́, wọ́n tẹsẹ̀ bọ́, ńlọrọ̀ náà bá bú rẹ́kẹrẹ̀kẹ. Kò sẹ́nìkan tó rí yanjú títí tí àwọn olóṣèlú náà fi lọ ní 1983. Nígbà tí àwọn gómìnà ológun pàápàá bẹ̀rẹ̀ sí í dé, kinní náà ṣo àwọn náà lọ́wọ́, apá àwọn ò ká. Ọlọ́dàyọ̀ Pópóọládé kò rí ṣe, Adétúnjì Olúrì ń gbìyànjú kó bọ́ sí fún un, bẹ́ẹ̀ sì ni Ṣàṣẹ Ènìyàn Rẹ̀ Sànyà. Òun náà jà láburabù pé kí wọ́n yanjú ọ̀rọ̀ náà kó tán nílẹ̀, ṣùgbọ́n òun náà kò rí òfin ọ̀hún ṣe. Àfi ìgbà tí ẹnìkan tí Ọlọ́run bá ṣe é jù nínú wọn, ìyẹn Abdulkareem Adisa, nítorí bí òun ti dé tó ń gbìyànjú láti dá sọ̀rọ̀ náà ní ti ọgbọ́n ìbílẹ̀, bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá rẹ̀ pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sí méjì, tí wọ́n ní ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wà, ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò wà. Ní Ọọ̀ni bá padà sí Ifẹ̀, tí Aláàfin náà sì jókòó sí Ọ̀yọ́, níjà náà bá ṣe bí ẹni tó parí. Àmọ́ ìjà ò parí o. Ohun tó ṣẹlẹ̀ ni pé bí Ọọ̀ni ti kọjá sí Ọ̀ṣun, bẹ́ẹ̀ làwọn ọba tí wọ́n jọ ń bá Ọọ̀ni jà tẹ́lẹ̀, àwọn ọba tí wọ́n dúró ti Aláàfin, Ṣọ̀ún, Ògbómọ̀ṣọ́ àti Olúbàdàn ilẹ̀ Ìbàdàn náà ní ohun tí àwọn ń béèrè lọ́wọ́ Ọọ̀ni kó tó lọ, àfi kí Aláàfin tí àwọn jọ ń ja ìjà náà yanjú ẹ̀ báyìí o, kó jẹ́ kí ipò alága àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ di àjọjẹ, kó jẹ́ kí àwọn jẹ, kí òun náà jẹ, kí Olúbàdàn jẹ, kí Ṣọ̀ún náà jẹ. Òun l'Aláàfin Adéyẹmí bá bínú, ó ní irú rẹ́dẹrẹ̀dẹ wo nìyẹn? Òun ló bá fìtàn balẹ̀, ó ní òun lòun sọ Olúbàdàn di ọba tó ń dádé, àbí ṣé òun Olúbàdàn tó jókòó yìí ti gbàgbé ni? Ó ní òun lòun ní kí Ṣọ̀ún máa dádé, àbí Ṣọ̀ún ti gbàgbé ni? Ṣé ó ti gbàgbé pé ọ̀kan nínú àwọn abúlé Ọ̀yọ́, abúlé tí òun ń fi olórí ogun òun sí ní Ògbómọ̀ṣọ́ ni? Ṣé òun Aláàfin ti wá di igbá àkólẹ̀ débi pé òun yóò máa bá wọn pín ipò alága jẹ pẹ̀lú Olúbàdàn àti Ṣọ̀ún? Ó ní ká má rí i. Àmọ́ Olúbàdàn Olóyèdé Àṣánìkẹ́ àti Ṣọ̀ún Ajagungbadé láwọn ò gbà pé àwọn yóò sọ̀rọ̀ náà di ọ̀rọ̀ kóòtù mọ́ Aláàfin lọ́wọ́ ni. Ó lọ̀rọ̀ bá di kóòtù lóòótọ́, wọ́n sì ja ìjà náà títí táwọn olóṣèlú fi dé ni. Aláàfin sá ń sọ pé òun kò gbà ní. Nígbà tí àwọn olóṣèlú wá dé, nǹkan yí padà, nítorí gómìnà tó bá ti fẹ́ kí Aláàfin wà pẹ̀lú òun, tàbí kí òun máa rí Aláàfin lò bí òun bá ti fẹ́, yóò sọ fún un pé òun ni olórí àwọn ọba, kò sì sí ẹni tó lè yí ìyẹn padà. Òun gómìnà náà kò ní í gba irú ẹ̀. Láàmú Adésínà kò tiẹ̀ bá wọn dá sí o. Àmọ́ nígbà tí Ràṣídì Ládọjà dé, òun fẹ́ mú nǹkan le fún Aláàfin, òun tó sì jẹ́ kí kábíyèsí náà fẹ́ ti Àlàó Akálàré, tó sì wà nínú àwọn tí wọ́n ran Lámídì Adédìbú lọ́wọ́, tí wọ́n sì fi Akálà ṣe gómìnà, tí wọ́n sì gba ipò náà kúrò lọ́wọ́ Ládọjà. Nídìí èyí, Akálà kò jẹ́ bá ẹnikẹ́ni tó bá fẹ́ gba ipò lọ́wọ́ Aláàfin ṣọ̀rẹ́ o. Ohun tó ń sọ ni pé kí wọ́n fi bàbá sáàyè ẹ̀. Ṣùgbọ́n bí Akálà ti wọlé ìbò ní ìjà dé láàrin òun àti Aláàfin. Ọlọ́run nìkan ló sì mọ ohun tó ṣe fún Aláàfin tí bàbá ò dáríjì í mọ́, nítorí gbogbo ibi ni Akálà ti ń lọ bá bàbá náà. Ó ń lọ ká a mọ́ pé kí òun tiẹ̀ fojú rí, àmọ́ Aláàfin ò ní jẹ́ kó rí òun. Nígbà tí ìbò dé ní ọdún 2011, Aláàfin rí i pé gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà lábẹ́ òun àti gbogbo Ọ̀yọ́ pátá ACN ni wọ́n bá lọ. Wọn ò dìbò wọn fún PDP. Ní Àlàó Akálà bá jálulẹ̀ ni wọ́n bá lé e kúrò nípò gómìnà. Àmọ́ kó tó lọ, Akálà náà ṣe kinní kan fún Aláàfin o. Lọ́jọ́ 4 oṣù karùn-ún ọdún 2011, nínú oṣù tí Akálà yóò gbéjọba sílẹ̀ gan, ló bá sáré ṣòfin kan. Òun àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n jọ ṣe é. Wọ́n ní àwọn ti yọ Aláàfin kúrò nípò alága akọrin kése fún àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní láti ọjọ́ náà lọ, òun àti Olúbàdàn pẹ̀lú Ṣọ̀ún ni wọn yóò jọ máa pín ipò alága àwọn ọba ìpínlẹ̀ náà jẹ. Àmọ́ Aláàfin fi àjùlọ hàn Akálà, nítorí lọ́jọ́ kẹjọ tí òun ṣe òfin yìí, gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pátá yàtọ̀ sí Olúbàdàn àti Ṣọ̀ún ni wọ́n lọ sí Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin.
wọ́n sì sọ fún un pé àwọn ò ní alága méjì o, òun ní alága àwọn títí ayé, kò sì sí ẹnìkan tí yóò gba ipò náà kúrò lọ́wọ́ ẹ̀. Wọ́n wá fi àsìkò náà sọ fún Akálà pé kó máa lọ jẹ́jẹ́ o, kì í ṣe gómìnà àwọn mọ́ o, nítorí ìwọ̀nba ọjọ́ díẹ̀ ló kù kó lò ó, kó sì gbọ́dọ̀ débi òfin ọba kankan. Wọ́n ní òfin èyí tó ṣe yẹn òfúùtù fẹ́ tẹ̀ ní pé kò wọlé, ṣòkẹ̀ lásán ni. Bẹ́ẹ̀ ni Aláàfin bọ́ lọ́wọ́ Àlàó Akálà tó fẹ́ lo agbára gómìnà lé lórí, tó sì sọ fún un pé gbọ́in tòkè, òkè gbọ́in, ibi àfòpè sí náà láò máa bókè, gbọ́in tòkè, òkè gbọ́in. Nítorí pé Isiaka Jímọ̀ bímọ bí òun ti di gómìnà, àti irú ìrànlọ́wọ́ tí Aláàfin ṣe fóun kò yá dọ́dọ̀ ẹ̀ rárá, ó fi í sílẹ̀ kó máa lo agbára ọba ẹ̀ lọ ni. Bí ọ̀rọ̀ náà sì ti wà títí tí Aláàfin Adéyẹmí fi wàjà nìyẹn. Bí wọ́n ṣe tún wáá dáná ọ̀rọ̀ náà báyìí kò yéèyàn, bó sì ti lálẹ̀ yọ lójijì yìí kò sẹ́ni tó mọ̀, nítorí kò sẹ́ni tó retí ẹ̀ rárá. Bí òfin náà sì ti ṣe jáde àti ibi tó wà mú ìfura gidi lọ́wọ́. Ìfura ibẹ̀ sì ni pé olórí ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ fúnra ẹ̀ Adébọ̀ Adédoyin ló gbé òfin náà jáde pé kí wọ́n máa yí ipò alága àwọn ọba Ọ̀yọ́ padà lọ́dún méjì. Bí Aláàfin ò bá sì ti sí nílé kí Olúbàdàn gba ipò ẹ̀, bí òun Olúbàdàn náà kò bá sì ti sí nílé kí Ṣọ̀ún jókòó sórí àga alága. Kò sí ẹni tí kò mọ̀ pé Adébọ̀ Ògúndoyin ti ṣe alága ilé ìgbìmọ̀ yìí àti gómìnà Ṣèyí Mákindé jọ ń ṣiṣẹ́ pọ̀ ni, àti pé olórí àwọn aṣòfin náà kò sì ní ṣe ohunkóhun tí Mákindé kò bá mọ̀ tàbí tí kò fọwọ́ sí i. Ohun tó wáá jẹ́ kí àwọn èèyàn máa béèrè pé kí ni ọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ yìí ṣe fún Mákindé tó jẹ́ ohun tó rí fi kí i káàbọ̀ nìyí. Àwọn kan ní Mákindé fẹ́ fi kinní náà fún wọn nìbàdàn torí pé òun jẹ́ ọmọ Ìbàdàn ni. Àwọn míín sì ní ó fẹ́ koríbọ èdè àìyedè tí àwọn kan sọ pé ó wà láàrin Ọọ̀ni àti Aláàfin ni. Àmọ́ ọ̀pọ̀ èèyàn kò gba àwọn àlàyé yìí gbọ́. Wọ́n ní bí Mákindé ti ń ṣe tiẹ̀ nìyẹn, òun kàn fẹ́ fi òpin sí ọ̀rọ̀ náà tó ti ń jà rànyìnrànyìn láti ọjọ́ ìwá ni, nítorí Ṣọ̀ún àti Olúbàdàn kì í lọ sípàdé àwọn lọ́balọ́ba nítorí ọ̀rọ̀ yìí. Ó sì ṣeé ṣe kí wọ́n tún bẹ̀rẹ̀ lórí ọba tuntun yìí náà. Ìyẹn ló ṣe fẹ́ lu agbára ìjọba láti fòpin sí i. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà wà ní kóòtù tipẹ́, kóòtù kò sì tí ì dájọ́ ẹ̀, òfin kò sì fààyè gba àwọn aṣòfin yìí láti bẹ̀rẹ̀ ìjíròrò lórí ọ̀rọ̀ tó ti wà ní kóòtù. Báwo wá ni wọn yóò ṣe ṣe o? Àwọn kan ní ohun tó bá gbà làwọn yóò fún. Mákindé kò ní jẹ ọṣẹ kó wáá fi ògiri fọṣọ pé bó bá kúrú àwọn yóò bá kúrú ni o. Àwọn míì ní họ̀wù, kò sí ohun tákùkọ adìyẹ rí fi kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe, pé àkùkọ adìyẹ tó ń halẹ̀ pé iná kan wà lórí òun níwájú kọ̀lọ̀kọ̀lọ̀, ẹran ńlá yóò kọ̀ gbé jẹ lásán ni o. Pé Mákindé ti ṣèyí kò sì sí kinní kan tó lè ṣẹlẹ̀. Bí a ti sọ nígbà náà nìyẹn. Ní báyìí Mákindé ti ṣe lóòótọ́ o, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti tún rú ìjà àtijọ́ jáde. Aláàfin tuntun yìí náà kò sí níbi ìfilọ́lẹ̀ ọ̀hún, èyí tó fi hàn pé kò ní bá wọn dá sí kinní ọ̀hún láéláé, àfi tí nǹkan míì bá ṣẹlẹ̀ lókù. Ọ̀rọ̀ náà tilẹ̀ tún wá mú nǹkan míì dání, torí láàrin ọjọ́ méjì síra tí èdè àìyedè bẹ́ láàrin Aláàfin Ọ̀wọ́-Adé àti Olúbàdàn Ládọjà ni. Àwọn méjèèjì pàdé níbi ayẹyẹ nìbàdàn. Aláàfin kò dìde láti kí Olúbàdàn, ṣùgbọ́n ó nawọ́ sí i láti gbà á lọ́wọ́. Olúbàdàn náà kò gba owó Aláàfin, ọ̀rọ̀ náà sì di ariwo nígboro. Lóòótọ́ ọba Ládọjà padà jáde tó ní ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀, kì í ṣe pé òun fàbùkù kan Aláàfin, nítorí pé òun ti pẹ́ kí òun tó dé ibi ayẹyẹ náà ni. Àmọ́ pípẹ́ tó pẹ́ yẹn kò ní kó má kí Ṣọ̀ún o. Bẹ́ẹ̀ Ṣọ̀ún àti Aláàfin jọ jókòó ni, àti pé nígbà tó pẹ́ tí kò lè kí Aláàfin nígbà tó dé, nígbà tí wọ́n parí ètò tí wọ́n ń lọ ń kọ́ o, ṣé ó kí Aláàfin ni? Nídìí èyí kò sẹ́ni tó gba èyí tí Olúbàdàn ń wí náà wọlé. Paríparí ẹ̀ ni pé tipẹ́tipẹ́ Ládọjà wà nínú àwọn tí wọ́n ti fẹ́ kí wọ́n gba agbára yìí kúrò lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́. Ohun tó sì díjà ńlá sílẹ̀ láàrin Aláàfin àná àti òun náà nìyẹn. Ohun tí ọ̀pọ̀ èèyàn ṣe ń sọ pé nítorí tí ọwọ́ ọba náà ti tẹ èkó idà ló ṣe ń lò ó báyìí, ṣé bí ọmọ ẹ̀ ní gómìnà kò sálè kọ̀rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu. Ohun tí yóò sì mú ọ̀rọ̀ yìí máa le láì dáwọ́ dúró nìyẹn, torí lọ́jọ́ míì ẹlòmíì náà lè jẹ gómìnà tí kò ní jẹ́ ọmọ Ìbàdàn o, tàbí bó jẹ́ ọmọ Ìbàdàn tí kò ní faramọ́ ohun tí àwọn Mákindé ṣe yìí. Kí ọ̀rọ̀ náà má sì di egbìnrin ọ̀tẹ̀ nílẹ̀ Yorùbá, ìjọba yìí àti Olúbàdàn pàápàá gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i. Ẹni sì máa ti wáyé olùnàgún náà ni yóò mọ àti lọ ẹ o. Mákindé tó mọ ọgbọ́n tó fi dá ìgbìmọ̀ lọ́balọ́ba yìí padà náà ni yóò mọ ọ̀nà láti rí i pé kinní náà kò padà dá pọn.
Ọláìwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí wò tó sì ń ṣe àkọsílẹ̀ àwọn ohun tó ṣẹlẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.